a máa bọ́ inú a máa dùn a máa rò pé olówó òun láìkò òun torí ìjọ tó fẹ́ pa ní náà. So ẹ jẹ́ ká kọ́ jókòó ká bára wa sọ tí ó jẹ́ òtítọ́ òdodo ọ̀rọ̀ pé how do we get power, and kò sẹ́ni kankan tó máa fún power. Wọ́n ń jàgbà ni tó bá tí mo bá mọ ilé ẹ̀ ní ìsìn tí mo mọ̀ pé ajá ló fi sọ́lé ó lè ní nǹkan tí màá ṣe sí ajá yẹn tájá yẹn á kú kí n tó wá báyìí. Tí bá mọ̀ pé ìbọn ló ní mo lè mú bọ́ǹbù dání bẹ́ẹ̀ tí wọ́n náà bá ti mọ̀ pé ìbọn ló ní lọ́wọ́ o bọ̀bọ́ yìí ní bọ́ǹbù wàá ṣọ́ra pẹ̀lú mi. Ní nǹkan kan ẹyẹ jánu kiri. So ẹ jẹ́ ká kọ́ fọgbọ́n ṣe àdébí lójijì àdélé kúrò ń bí lójijì. Ọjọ́ kọ̀ọ̀kan la débí nǹkan tó dẹ̀ bàjẹ́ láàrin wákàtí kan ilé tó bá wó inú ilé bó ti nǹkan tóbi tó wọ́n lè ba ilé ẹ̀jẹ̀ wìtí wọn náà tó bá fẹ́ túnṣe ó lè take 1 year. You are now telling me pé ṣe bí ọjọ́ kan náà wo àárọ̀ ọjọ́ kan ni màá kọ́ kò possible. Nǹkan tá a fẹ́ ṣe yìí a gbọ́dọ̀ mọ̀ pé long distance race ni. So àwọn tó ń sọ pé ọ̀nà àbáyọ ẹ jẹ́ ká kọ́ mọ̀ pé ọ̀nà àbáyọ ni pé báwo la ṣe fẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ lágbà autonomy wa tá a bá débẹ̀ àwa lè máa ro nǹkan míì. Àwọn kan sọ pé bóyá kan lọ tún constitution ṣe mo láwọn ló fẹ́ tún ṣe mo wà lórí ọ̀pẹ mò ń dẹ́mu mò ń mẹ́mu inú mi ń dùn ẹ wá sọ fún mi pé kí n máa fún ẹni tó gbé mọ́tò dání bulldozer tó lóun fẹ́ wú ọ̀pẹ kí n máa fún lépo epo tí ó fi wú ọ̀pẹ tí mò ń mẹ́mu lórí ẹ̀ nígbà mi ò yá wèrè. So àwọn tẹ́ ní kọ́ amend the constitution àwọn tó ń benefit inú ẹ̀ lẹ́ sọ fún constitution tó gbé wọn wọlé nìyẹn igi tó kùn lókè nìyẹn tó bá náà fẹ́ gé wọn á kúrò lókè wọn ń bọ̀ lẹ́nìyẹn kí wọ́n á gbà no bẹ́tẹ̀ bá ṣèkì tébù dáadáa tán rí pé àwọn eléyìí wọ́n lè wó igi ọ̀pẹ yìí o wọ́n á pè yín pé ọlọ́gbẹ̀ni kí ló fẹ́ tán bá wá pè ẹ́ ìwọ ló wá mọ̀ nǹkan tó wà sọ fún wọn èmi náà fẹ́ múnú ọ̀wẹ́ omi tẹ́ mú lókè èmi náà fẹ́ múnú ẹ̀ wọ́n bá wá bọ̀ náà ṣe dókè no mi ò fẹ́ ọ̀pẹ yìí ń dá wà láàmú ládùúgbò máa wo àwa bẹ́ẹ̀ dákun máa wo níwò tí máa fi fẹ̀yìn sọlẹ̀ tí máa yọké ìyẹn ló kù nǹkan tá máa ṣe nìyẹn rẹ anyway ṣé ẹ gbọ́ nǹkan tí mo ń sọ. Àgbọ́yé ó ń yé mi yékéyéké àgbọ́yé. So ṣé ánsà mi ṣó yé yín. Àgbọ́yé bàbá ó yé mi yékéyéké. Ẹ má wulẹ̀ dára yín láàmú ẹ jẹ́ ká mọ̀ pé ibi tá a wà yìí orí ẹlẹ́gẹ́ la wà. Agídí òòràn kẹ́ ẹ sọ pé bóyá you are going to negotiate bóyá ẹ fẹ́ bóyá ẹ kọ even àwọn tó ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí ní Gaza wọ́n sì ní window ibi tó ti negotiate àwọn tó ń jà Russia pẹ̀lú àwọn wo náà ń jà wọ́n sì ní ibi tó ti ń pàdé tó ti negotiate kẹ́ wá sọ pé Russia gbọ́dọ̀ kúrò tí ò bá ti kúrò mi ò gbà ẹ lọ lé wọn. So ọgbọ́n ní kíní ìgbà agbópa la máa jókòó ohun tó ń dùn mí ni pé bó ṣe pẹ́ wa tó yìí kó tó di pé a mọ̀ pé àwọn tá à ń bá fà expert in predatory politics ni wọ́n. Àwọn ò understand politics, let's start from there. Yoruba ò understand politics. Come on, so governance. Right? So, a kò jókòó, a pera wa, a jókòó. Politics that people in play. Tẹ́ ẹ bá play style wọn, ẹ lè wọlé o.
but adúpẹ́ ẹnìkan ti wọlé right ó kù bá ṣe sọ fún pé ọlọ́gbẹ̀ni ọ̀nà táwọn wí ó mú ẹgbà ọ̀nà bí wọ́n ṣe ní kúrò lórí ọ̀pẹ tán ti mẹ́mú yìí ni o àwa tó kù nsàlẹ̀ ibi dẹ̀ ń pa wá kí ni ká ṣe. Thank you. Ẹ ṣeun bàbá, ọ̀rọ̀ yín yé mi yékéyéké nítorí pé Yorùbá ọgbọ́n ni Yorùbá máa fi ń sọ̀rọ̀. Yorùbá sì ní ọlọ́gbọ́n lóye, ọ̀mọ̀ràn àmàmà. Tọ́ Olódùmarè ọba tó ní kádàrá, ọba tí kẹ́ẹ̀dá, ọba tí na ẹ̀dá yóò fún wa ní ìmọ̀ àti ọgbọ́n àti òye tí irú tí gbogbo bá ṣe ṣe tí ó fi bọ́ yóò ṣe wáyé. Ẹ jẹ́ tí wọ́n á bí ìyẹn ti yéké àgbọ́yé láàrin òun. Bá a bá wá fẹ́ lu ọ̀nà yìí, ṣe bí ẹ̀yin àgbàlagbà ẹni àásọfárá lé àásọfárá oko ká tó roko ọjà. Ẹ dákun ẹ̀yin tí ẹ wà lé pẹ̀lú ẹ bá wa mú tẹ̀jọ́ torí tọ́lọ́run. Ẹ bá wa mú tẹ̀jọ́ ẹ̀yin tẹ́ wà lé pẹ̀lú wa, ẹ bá wa mú tẹ̀jọ́ ká lè jọ gbádùn ètò yìí. Ẹ ṣé púpọ̀. All right. Ẹ ṣé gan ni dádì. Ìbéèrè mi tí mo tún wá fẹ́ bí sí kejì lélẹ́yìí, Yorùbá wọ́n ní bàbá kù ń lé àsọfárá olé àsọfárá oko. Ń tá a fẹ́ ṣe àmọ̀ pé tó jẹ́ wípé ó ní kìmí, ó kì í nú, ó kì í lẹ́yìn, ó tún kì í ta ni. Àmọ́ bàbá gbá wèrè lójú, á sọ fọ́mọ ẹ̀ á tó gbà. Àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn wa, tí wọ́n jẹ́ àwọn ìyá wa, ìyá aláta, ìyá onítòmátò, ìyá elélùbọ́, ọ̀nà wo là á gbà jẹ́ kí wọ́n mọ̀? Torí pé ní tẹ́ fẹ́ ká ṣe yìí, ó lè padà wá lídè sí tá máa sọ wípé ǹjẹ́ ìwọ fọwọ́ sí, ǹjẹ́ èmi fọwọ́ sí, ǹjẹ́ ẹ̀yin fọwọ́ sí, ǹjẹ́ ẹ̀yin ò fọwọ́ sí bí? Torí mo rántí nígbà kan nígbà tá a bẹ̀rẹ̀ sí ní pariwo, ìyá kan sọ nǹkan gbólóhùn kan, ó ní tá a bá kúrò ń sìn yín, ó ní ṣe bí àwọn Haúsá yìí ni wọ́n ń gbé tòmátò wá fáwọn oníbo láti máa rí tòmátò rà. Fídíò ọ̀hún mo fẹ́ play ẹ̀ tó rò oṣù 6, mo wá rẹ́rìn-ín. Ìbànújẹ́ ló yẹ kírú èdè bẹ́ẹ̀ yẹn kó jẹ́ fún ọmọ Yorùbá. Àkìlà bá débẹ̀. Àìnílẹ̀ ni àbá ilé èèyàn. Àwọn àmọ́ ní kìlà bá débi pé ó dìgbà tó bá mú tòmátò wá láti ilẹ̀ Haúsá ká tó jẹun. Ibi tó dé gan nísìnyí ní bàbá. Mo sọ kíní kan lẹ́yìn síwájú, mo ní predatory politics. But ó dùn mí pé mi mo ṣe fẹ́ tú dáadáa ní Yorùbá. Mo fẹ́ kẹ́ ẹ wo ìtumọ̀ predatory politics. Predatory politics ni pé wọ́n á kọ́ kéèjì ẹ. Wọ́n kọ́ kéèjì ẹ yẹn wọ́n lè fún ẹ ní ọ̀gẹ̀dẹ̀. Pé kó gbà inú ẹ̀ á dùn. Tó bá ti wọnú ilé tó wọ́n wá kéèjì ẹ. Tó bá ti kéèjì ẹ tó náà kókó sí nǹkan tó lè ṣe. Àwọn ìjọ tó máa rántí àti wá fún ẹ ní búrẹ́dì ni. Nǹkan tó ń ṣe fún yín nìyẹn. Wọ́n gba education lọ́wọ́ yín. Without the intervention of a crowd of irú education tẹ́ fẹ́ nìyí. Mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn kan wà tí mo ń rí lórí kíní kí mo mọ̀ pé wọ́n mọ̀ tún mọ̀ modern school. Kò sí modern school lókè Ọya. Bẹ̀tí tó pé Awólọ́wọ̀ nìyẹn. Awólọ́wọ̀ mọ̀ pé bó ṣe yẹ education òun lọ lélẹ̀. Wọ́n ní commercial school tó ti ń kọ́ typing. Torí nǹkan tó fẹ́ nìyẹn. Education tí Awólọ́wọ̀ fi kalẹ̀ ó nítumọ̀. Ẹ̀kọ́ ni akọ ẹ ní nǹkan tó yẹ kó ṣe. Àgíríkì wa ó nítumọ̀. Kọ́lápọ̀ Ìṣọ̀lá nìbàdàn ọmú kí wọ́n ń pè ná ọmú màálù náà ń kó síbẹ̀ tí wọ́n lọ ń fún wọn á kó síbẹ̀ wọn á lè ṣe gbogbo yẹn mọ́ torí pé wọ́n gba gbogbo ẹ̀ wọ́n wá kéjì wa. Ó yẹ kọ́mọ Yorùbá ó sunkún tán bá sọ pé kò sí nǹkan tó máa jẹ àfi tán bá kó ráìsì wá láti ibì kan tán bá kó kinní kan wá kí ni ìtumọ̀ ẹ̀. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ìjọ kérésì nìkan náà ń jẹ ráìsì ńlé wa nígbà mo wà kékeré. Kò dẹ̀ ní má dàgbà kò ní má paasi níta bá dínà láàjẹ kọ́lọ́ fọ̀rùn kẹ́ ìyá mi ò ní
nta nílà fọmọ ẹni ọmọ àlè ní ọgbà téńténí ntọ́ ọba nínú àwọn abíbọ́mọ ẹ̀ tó ń bá sọ pé wọn kó atawa wọn kó kinní kan wá ìsókè sáà nílẹ̀ ni àbá àlọ́mọ tó lè dáko so ẹ má jẹ́ kẹ́ni kọ́kọ́ bẹ́ ẹ má fi ìyẹn ṣe bẹ̀rù fún anybody right tó bá máa kó anything and nǹkan tá à ń sọ yìí gan pàápàá fún àǹfààní gbogbo wa ni o ẹ̀yin tẹ́ ń kó àtàwá bí ó ní ẹ wàá bùn wa náà ṣebí wá ta ni so tá a bá rà lọ́wọ́ ẹ ó ní nǹkan tí wọn náà nílò láti rà lọ́wọ́ wa so eléyìí ò tiẹ̀ dìjà tá a bá lè ṣe ata kí ni nǹkan mìíràn lè ṣe táwa náà ta ft fún wa láǹfààní àti lè jókòó ẹ̀gbọ́n mi kan wà lórí kinní tí mo rò pé ń gbọ́ mi báyìí tí mo bá fẹ́ ṣe lálejò nínú ilé mi ọmọ Ìbàdàn lèmi tí n bá fún nílá fún ó lè rò pé mo fìyà jẹun ni torí yán náà ń jẹ nílùú wọn meanwhile èmi fẹ́ tẹ́ lọ́rùn ni mo fẹ́ kó mọ̀ pé ọ̀rẹ́ mi pàtàkì ti dé o ẹ bá mi ṣe ọkà láǹpẹ o kò ń ṣe àmàlà ẹ bá mi roka fún torí pé mo fẹ́ ṣe ní àlejò so what I'm saying is this ṣe rí nǹkan tó ní a sọ pé dandan kí Yorùbá máa lọ èmi ò sínú pé kí Yorùbá máa lọ at least not now torí mo believe pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀fẹ́ lọ kò sí tẹ̀ ń lọ má gbàgbé mo ti sọ o there is politics there is governance there is power ọgbọ́n ló control gbogbo ẹ̀ but mẹ́ta yẹn sí àwọn people yìí wọ́n mọ politics jù wá lọ wọ́n understand àwa understand governance there but ní power so until tá a bá ní power lẹ́tọ́ lè máa gàrú pé nǹkan tí mo fẹ́ lélẹ̀ kò sí nǹkan kan tẹ́ fẹ́ tẹ́ lè rí àwọn tó wà lókè òkun USA Russia America gbogbo wọn Britain France níjọ́ tẹ́ bá gbé agbára tó kọjá kí ní gbogbo ẹ̀yin tẹ́ bá dán wò wọ́n á gbónítọ̀ ń gbé within 7 days so nǹkan tá a máa kọ́ ṣe lákọ̀ọ́kọ́ ni pé ẹja padà nígbà tá a gba independence regional system la ní nígbà tó yìnbó ń lọ ẹ jẹ́ ká padà sórí regional system àwọn sójà ló dé wọ́n lè lò wọ́n fi gba agbára lọ́wọ́ gbogbo wa èmi ò rí mo ti ń rìn mi ò tí ì rí bí tó ti di pé local government is part of federal I have not seen one so nǹkan tí mo fẹ́ sọ nìyẹn sà. Àgbọ̀yìn o. ẹ ṣe gan ẹ̀yin wa tí ẹ ń wò wá ń lé àtẹ̀yin tẹ́ ń gbọ́ wa láti ìṣẹ́jú díẹ̀ àbí láti bẹ̀rẹ̀ tó yìí bàbá wa Owólabí Ọládẹ̀jọ ni wọ́n ti ń bẹ nílé pẹ̀lú wa tí a ti jọ ń ṣètò láti àtàárọ̀ ẹ rí bí wọ́n ṣe ń bá wa là wọ́n ń bá wa mú bẹ́ẹ̀ ló sì ń yé ẹ̀yin wa a sáré sẹ́mi mu díẹ̀ kí a tó padà wá sí ìpele ẹlẹ́ẹ̀kejì ẹ má gbàgbé wípé ìyá wa kan sọ fún wa wípé oko etílé òun náà ni ká máa rò àmọ́ láìpẹ́ yìí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ìyàwó Bọ́lá Ahmed Tinubu wọ́n gba oko etílé ọ̀hún àwọn náà jàgbà kó lọ́wọ́ wa torí pé wọ́n fi owó ṣe é bẹ́ẹ̀ ni tó sì dá ni ohun tó dáa fún ìran Yorùbá pé kí gbogbo wa ká lọ dá oko etílé kí ebi ó má pa wá kó ń jẹ kó lè sùn wá bọ̀ láwùjọ ẹ jẹ́ ká sáré gbọ́ ìkéde yìí yóò ṣe ẹnìkọ̀ọ̀kan wa láǹfààní.
A good farmer is a craftsman of the highest order. It is said, great farmer, great nation. No farmer, no nation. Yes, let's set the ball rolling to build that great Nigeria where good food is in abundance, affordable and easily accessible. The Renewed Hope Initiative, RHI, an initiative of the First Lady of the Federal Republic of Nigeria, Senator Oluremi Tinubu, CON, is aligning with the vision and aspiration of the administration of President Bola Tinubu, GCFR, and is organizing the Every Home a Garden competition. The competition is under the scope of agriculture of the Renewed Hope Initiative. For the competition, women are encouraged to immediately plant a garden at home, such that the harvest can provide adequate food on their table and enough to give their neighbor. This competition is open to only women. She must be a first-time farmer. The garden must be in her home, and it is open to women in every state of the Federation and the FCT. Interested participants should do a 30-second video and a picture of the garden, which indicates its location, to the office of the First Ladies of their various states. The winner of this competition will be announced in December 2024, and the winner of the competition goes home with 20 million naira. Women, join the train. Be part of the food revolution in Nigeria. What are you waiting for? Let's get to work. This message is by the Renewed Hope Initiative, RHI, an initiative of the First Lady of the Federal Republic of Nigeria, Senator Oluremi Tinubu, CON. Ẹ káàbọ̀ padà sí orí ètò wa. Ẹ rí ohun tí wọ́n sọ ńbẹ̀ ni wípé oko etílé òun náà ni adìyẹ lè ro. Ìjọba sọ wípé ìyàwó pírẹsidẹ́ǹtì wa Olúrẹ̀mí Tinubu ó ní gbogbo àwọn tí yóò bá kópa nínú oko etílé yìí wọ́n gbọ́dọ̀ jẹ́ obìnrin. Wọ́n sì gbọ́dọ̀ dá oko yìí sí ẹ̀yìnkùnlélé wọn. Ẹ̀yìnkùnlélé wọn ni wọ́n gbọ́dọ̀ dá oko yìí sí. Tí wọ́n bá wá dá oko yìí tán, wọ́n gbọ́dọ̀ ṣe fídíò tá a mọ̀ sí 30 minutes fídíò. Wọ́n gbọ́dọ̀ ṣe é. Tí wọ́n bá ṣe tán, wọ́n gbọ́dọ̀ sẹ́ndì ẹ̀ sí sáìtì tẹ́rí wọn á padà fi hàn yín. Gbogbo ẹnikẹ́ni tí ó bá wá pegedé nínú àwọn obìnrin yìí yóò gba 20 million naira. Mo sì mọ̀ pé ìran Yorùbá àwa máa dáko, àmọ́ ẹ jẹ́ àwa náà gbìyànjú. Gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ nípa oko etílé dáadáa, tẹ́ dá oko etílé, mo ń fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin tí ẹ wà nínú oko etílé group eléyìí tí màmá Jennifer Sake tí wọ́n dá kalẹ̀. Ẹ gbìyànjú, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí, ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe, ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ wo sáìtì yìí, ẹ lọ fi tiyín síbẹ̀, 30 minutes video. Torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ńlá tí ń rí tí ẹ̀yin ìyá yìí tí ẹ ti mú wá fún wa láwọn tẹ́ gbìn tí ẹ sì ti bẹ̀rẹ̀ sí ní kéré ẹ̀. Mo sì mọ̀ pé Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Ẹ padà sí abala ìkejì ètò yìí níbi tí a ó ti máa kásẹ̀ ètò yìí ńlẹ̀ ní abala ìkejì. Ìbéèrè mi tí mo tún fẹ́ bi bàbá wa léèrè báyìí òun náà ni wípé ìbéèrè mi ní bàbá, ìran Yorùbá, mo ní a sọ fún yàn pé a fẹ́ gbá ojú ẹ̀ ká tó gbá. Yorùbá ò déédéé gbàyàn lójú. Àwọn ìyá wa, mo wá fi àpẹẹrẹ àwọn ìyá wa kan mo fi ṣàpèjúwe pé tá a bá ní ká máa lọ báyìí, níbo láti máa ráta jẹ, àwa kọ́ la láta. Ọ̀nà wo la lè gbà reach out, la lè gbà kan àwọn wọ̀nyí lára? Ọ̀nà wo la lè gbà sọ fún wọn wípé n tá a fẹ́ ṣe yìí láti lè fi ràn yín lọ́wọ́ náà ni, láti jẹ́ kẹ́ ẹ bọ́nu wà? Ọ̀nà wo la lè gbà? Torí pé tá a bá wò ó, ká sọ wípé 70% àwọn tó yẹ ká sọ̀rọ̀ fún gan wọn àti ìgbọ́, ká pè bẹ́ẹ̀. Ọ̀nà wo la wá lè gbà láti lè communicate pẹ̀lú wọn? Ṣẹ́rí, nǹkan tó wà nílẹ̀ yìí, gbogbo ala máa dá sí. Everybody, ìyá aláta, ìyá onírú, ìyá oníyọ̀, pamsec, ambassador, doctor, lawyer, iṣẹ́ gbogbo wa ni. Ṣùgbọ́n ẹ dákun o, wọ́n ń sọ fún wèrè kan tó gbá ojú ẹ̀, ẹ má sọ fún wèrè tẹ́ bá fẹ́ gbá ojú ẹ̀ o. Àwọn tẹ́ ẹ jọ fẹ́ ṣe yẹn lẹ́jọ ṣe o. Bẹ́ẹ̀ bá rò pé wèrè ni, òun náà múra tiẹ̀ sílẹ̀ o. Now, kí ni ká fìyẹn ṣe bí àwàdà bẹ́ẹ̀? Ó jọ eré ni kì í ṣeré o. Àwa la máa pe ara wa. 1, okùn ò ní gùngùngùn kó má níbi tó ti bẹ̀rẹ̀. Ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan, lágboolé kọ̀ọ̀kan,
ẹ jẹ́ ká lọ bi everybody. Ìyẹn ló lóyìnbó pè ní referendum. Oṣù méje àbí mẹ́jọ péré ni Macpherson fi ṣe ní 1949/1950. Macpherson lọ sí every village ní Nàìjíríà. Ó bi wọ́n léèrè kí lẹ ń fẹ́ kó wà ní constitution yín. Báwo lẹ ṣe fẹ́ ṣe? Ìgbà tó kò village, wọ́n lọ sí what they call district headquarters nígbà yẹn. What I can liken to local government headquarters now. Lẹ́yìn ìgbà yẹn wọ́n lọ sí regional headquarters. Àwọn tí ó lọ Kaduna, àwọn tí ó lọ Senugu, àwọn tó máa wá sí Ìbàdàn. Lẹ́yìn ìgbà yẹn làwọn mẹ́tẹ̀ẹ̀ta wá pàdé ní Ìbàdàn January 1950. In the final ìpàdé yẹn. That final ìpàdé náà ti sọ pé à ń wá autonomy. Àwọn nǹkan wà tí tó dìjà tí wọ́n rí yanjú o. Tẹ́ bá ní kí n ṣìkáwò máa sọ fún yín. Àti ìgbà yẹn ni wọ́n ti ń sọ̀rọ̀ Èkó Gédégbélé Èkó wà. Àwọn Awólọ́wọ̀ ń sọ pé party Western region láti ìgbà yẹn ní Èkó. Àwọn North ní no. Britain dẹ̀ support wọn pé no. Ara tó da controversy 1950 níbàdàn sílẹ̀ nìyẹn. Number 2 tó da controversy ẹ̀lẹ̀ ni pé ẹjẹ́ sọ bí mẹ́ta. Number 2 tó da sílẹ̀ ni pé níbo ni what they call Kwara today níbo ló wà? Ṣé north ni àbí west? Àwọn Awólọ́wọ̀ ń sọ pé tó bá rí nǹkan míì ṣe kìí ṣe north pé central west or something. Náà pé Haúsá nínú pé north ni. Ara nǹkan tó dájà nìyẹn. Now, Haúsá sọ pé dandan àwọn gbọ́dọ̀ ní minimum 50% in the legislative house. South sọ pé no. Àwọn ò gbà. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ ìwọ̀n rí yanjú. Wọ́n ní wọ́n á pè wọ́n sí London kan lọ tún sọ. But gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn pátá kò sí kankan tá a rí borí ń bẹ̀. So a wá pera wa now word by word. Word títí yín ládùúgbò yín kí lẹ fẹ́. Just like Macpherson did 1950. So ẹ̀yin tẹ́ wà ní let me say Ìkọ̀lé Èkìtì mi mọ̀ bí geography gbogbo bẹ̀yẹn ṣe rí o. Tẹ́ bá ní north lẹ fẹ́ bá lọ is okay. Àwọn tó wà ní Olúyọ̀lé nìbàdàn tó bá ní Ògùn àwọn fẹ́ bá lọ is okay. Nǹkan tó fẹ́ nìyẹn. Àwa ṣe word something like a referendum like that. Lẹ́yìn word a pè àwọn professionals tó wà nílùú yẹn nílùú kọ̀ọ̀kan. Kò sí ìlú tí ò ní Ìjẹ̀ṣà Progressive Union, Abẹ́òkúta kìnnìkan Union, Ìbàdàn Central. Àwọn ti ẹ̀pọ̀ débi pé wọ́n láti pé bíi 30 wọ́n wá ní Central Council. So a pè àwọn yẹn. Ẹ̀yin tẹ́ wá láti Mọdákẹ́kẹ́ ṣé ẹ fẹ́ bá Ọ̀ṣun lọ àbẹ́ fẹ́ bá Oǹdó lọ àbẹ́ fẹ́ bá Èkìtì whatever. So the town union a pè wọ́n. Àwọn market women, àwọn bricklayers association. Luckily fún Southwest all these people ló ní association wọn. A wá pè àwọn associations wọ̀nyí pé ẹ̀yin aláta tó wà n'Íbàdàn kí lẹ fẹ́ gangan. Ẹ̀yin ẹlẹ́ran tó wà ní Abẹ́òkúta kí lẹ fẹ́. Ẹ̀yin tẹ́ ń gun ọ̀kadà tó wà l'Óṣogbo kí lẹ fẹ́. So we first of all register these associations. Àwa hold the meeting pẹ̀lú wọn. Iṣẹ́ gidi ni. Àwa pín àwa. Ẹ̀yin tẹ́ lọ bá Èkìtì sọ̀rọ̀, ẹ̀yin lọ bá Ìbàdàn sọ̀rọ̀, ẹ̀yin lọ bá Jẹ̀bú sọ̀rọ̀. Kí lẹ fẹ́ gangan? Are you even sure pé Yorùbá fẹ́ lọ? Tó bá dà lẹ́kọ̀ọ́ ní kan tó sọ. Are you sure pé Yorùbá ń fẹ́ referendum, wọ́n fẹ́ regional autonomy?
ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn but a ti mọ̀ lọ́kàn ara wa pé n ta fẹ́ bí wọ́n ni pé ṣé Yorùbá ni ẹ ṣé òun fẹ́ regional autonomy tó bá ní yes fine tó bá ní no fine àwọn kan máa sọ pé no torí wọn ò mọ̀ ẹ̀rù ń bà wọ́n gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan tẹ́ ẹ báyìí sọ pé ẹ lọ ẹ ń wá autonomy tán bá fún yín ní màálù mọ́ ebi apá nọ́sẹ̀nsì yín lára nítorí máa sọ fún wọn nìyẹn ebi wọn ọ̀dẹ̀ fẹ́ kébi pa wọ́n wọn á ní no so àwa làwa máa mú bá ṣe máa bá wọn sọ̀rọ̀ tá ẹ̀ láìtì wọn iṣẹ́ ẹ̀yin mídíà nìyẹn bóyá kí n correct ara mi iṣẹ́ àwa mídíà nìyẹn láti rí pé a bá àwọn èèyàn sọ̀rọ̀ kí ni àǹfààní tó wà nínú regional autonomy kí lewu tó wà ń bẹ̀ àwọn tó ń wò mí àwọn tó ń gbọ́ mi wọ́n á ti máa rò lọ́kàn ara wọn pé tá a bá sọ bẹ́ẹ̀ ṣé wọ́n á gbà ṣáwọn owó máa gbà bàbá kan ló bí wa mi sọ pé no bẹ́tà ń ṣọmọ ìyá bá tẹ̀ jọmọ ìyá kan pàápàá gbogbo kò kọ̀pọ̀tì ká sùn sínú yàrá kan náà so ibi tá a ti máa bẹ̀rẹ̀ ni pé àwa àwọn tó lè coordinate tó lè organize àwọn associations wọ̀nyí from world level ẹ̀yin bricklayer tó wà ní Ìpòtì Èkìtì kí lẹ̀ ń fẹ́ gan tó bá náà fẹ́ bá Kwara lọ ìsókè gbogbo àwọn tó wà nìbàdàn láwọn ò fẹ́ wà lọ́yọ̀ọ́ àwọn fẹ́ jọ ìnà Ẹdó ni kí ló ràn pẹ̀lú ẹ̀ so ibi tá a ti máa bẹ̀rẹ̀ tá a bá bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn àwa ń wò lọ́kàn ara wa pé